ẹ̀yin èèyàn mi ṣe rí tí mo tún mú wá fún wa lénìí yìí àfi sùúrù wà ṣe rí lórí ọ̀rọ̀ Muyideen òun la tún padà sí gbogbo àtò yá mo stop àti máa post anything about Muyideen talking about him do this do that you know I just have to stop it you know so now ọ̀rọ̀ mi tuntun bẹ́yìn yọ o àwọn táyìn rọ̀bọ̀yàn ṣí POS fún Muyideen nìkan o ẹ wo mo á play audio kan fún wa nísìn mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ wá gbọ́ nǹkan tí Muyideen sọ nípa àwọn tí tó fẹ́ help in fact ó sọ̀rọ̀ lórí Oriyomi Hamzat ó sọ̀rọ̀ lórí Ajigini táwa ló pè é yá ta lọ lọ́hùn ló pe Muyideen Alfa ẹ wo ọ̀rọ̀ kì í síbẹ̀ wọ́n tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ tí Muyideen sọ in fact ó lágbára ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́ ohun tí Muyideen sọ nínú ọ̀rọ̀ ẹ̀ ẹ̀yin gáwó bá ṣẹ́ni ṣe ṣàánú ṣá àbí kò ṣe ṣàánú ṣá ẹ gbọ́ ń bẹ̀ in fact ó fàkàtà nọ́ọ̀bẹ̀ síbẹ̀ ó tẹ́ bá fẹ́ ṣàánú ẹ já wa máa gbọ́. Okay. Ẹ máa gbọ́ o. Ó fẹ́ tẹ̀yìn wọnú kéwàbí ipe láti kéwàbí àbí láti mọ rírí lò lọ́mọ lẹ́yìn torí kò yé mi. láti mọ rí mi lò náà ní. Ìsọnidẹrú. Láti sọ mí dọ̀mọ́ kí. Torí mo wo fídíò rẹ̀ kan mo wo fídíò Ajigini kan tó gbé yín ẹ̀gbẹ́ báyìí. Ọgbọ́n àti sọ mí dọ̀mọ́ kí náà ní. a máa ṣe pause and play irú Muyideen nígbà yẹn lọ I think Muyideen is 39 no Muyideen is 40 nígbà yẹn lọ́hùn ẹ wo I don't even know what to say ẹ mo ṣe sọ nígbà yẹn lọ́hùn nígbà tí ẹ fẹ́ mú ọmọ odidi 39 years ẹni kó wá máa lọ kọ́ kéwú tí ìbá ṣe pé anyway bóyá kì í sọ pé wọ́n ṣe rí Muyideen náà ni wọ́n ṣe rí bí àpọ̀dà ẹ má bínú o wọ́n ṣe rí náà ni àwọn èèyàn ṣe kí ni àwọn èèyàn lu agbárí ẹ wo kíní yìí gùn díẹ̀ o ó gùn díẹ̀ bọ̀ tí máa fẹ́ kẹ́ farabalẹ̀ gbọ́ nǹkan tó jẹ́ kí n sọ̀rọ̀ mẹ́rin ni pé nígbà tẹ́ fẹ́ máa lo àdúrú Muyideen kó máa wá lọ lé kéwú ó mì pé ọ̀tọ̀ ni nǹkan tó fi tan Muyideen kúrò lọ́dọ̀ Àgbàlá Gabriel àbí ohun adébítán nìsín ẹ máa gbọ́ gbogbo àwọn tó ti yọwọ́ ń bẹ̀ ẹ̀já máa gbọ́ lọ. àti pàápàá jùlọ láti jẹ́ kó lè bá a máa rí yílò fún mídíà rẹ̀ káàlù lè bá a máa rí yílẹ́gbẹ̀ẹ́ rẹ̀. ẹ mọ̀ pé fọ́lọ́ àbírí ọkùnrin máa pọ̀ sí táwọn èèyàn bá dé. ṣé ẹ ń gbọ́ ẹ má bínú pàṣẹ pause and play ṣé ẹ ti gbọ́ báyìí àwọn Ajigini wọ́n fẹ́ máa lo Muyideen tabaníkàwò náà kò sẹ́ni tó máa Ajigini tẹ́lẹ̀ náà ṣe nígbà tí ó ti dípọ́ mú Muyideen mọ́ra àwọn èèyàn fi mú Ajigini wọ́jà bọ́ ṣe máa ń pè so now Ajigini fẹ́ wá máa lo Muyideen láti máa fi ṣe kí láti máa fi boost page ẹ rí pé tí Ajigini bá lọ ṣe wáàsí ó máa make sure pé ó gbé Muyideen sẹ́gbẹ̀ẹ́ á wá máa sọ̀rọ̀ Muyideen oh my god ẹ jẹ́ wá máa gbọ́ lọ ọmọ gan ni ó máa kú kí ló padà pọ̀ ọmọ náà bí ó ṣe àgọ̀ ẹ wá máa gbọ́ lọ. Ó tẹ̀mí gbọ́ ni pé Ajigini pé. ta lọ lọ́hùn ló pe Muyideen o ṣó ti yé wa bẹ́ẹ̀ yẹn now Ajigini kàn fẹ́ máa lo Muyideen láti máa fi gẹ̀ẹ́tì follower láti máa fi gẹ̀ẹ́tì àbí kí ló tún pè follower subscribe you know láti máa ti gẹ̀ẹ́tì follower ní TikTok Facebook YouTube so ìwọ̀ngbà tí torí ọ̀kìnìyàn mi mọ̀ bóyá ẹ gbọ́ dáadáa torí kò clear dáadáa torí on record voice note yẹn ni now ìgbà tí Muyideen wá rí i pé Ajigini kan fẹ́ máa lo òun ni òkò fún òun ní ṣe ń gbá ó máa gbé lọ bí abálájọ náà gbá ọ̀nà mo ní látijọ́ yìí táwọn Ajigini ti gbé Muyideen sọ́dọ̀ wọn ò tí ì ṣe yín fún ni wọn bá fẹ́ yín ẹ̀ sí ni at least Àgbàlá Gabriel ṣáà ti ṣe yín ẹ̀ bí ẹ̀ẹ̀mejì so ẹja wa máa gbọ́ lọ. mo fún ní $1 million ipe ẹ̀fí sí ṣọ́ọ̀bù ipe.
ẹ̀jẹ̀ máa yí dá padà sẹ́yìn díẹ̀ ó máa ṣe o àníṣe tó bá máa gbọ́n ilé ayé ló ti máa gbọ́n mo máa tẹnu mọ́ tó bá máa gọ̀ ilé ayé náà ló ti máa gọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ la máa fi ṣe kí ni la máa fi ń kọ́gbọ́n ọ̀rọ̀ Muyideen ni ó yẹ kó ti kọ́ àwọn ẹlòmíì lọ́gbọ́n ẹ̀jẹ̀ máa gbọ́ lọ. gbọ́ ni pé Ajigini pé ó fún ní $1 million wípé ẹ fi sí ṣọ́ọ̀bù wípé. One cover. Ajigini òun ní one cover òun ní $1. ṣe ń gbọ́ṣẹ́. ok pẹ̀lú bẹ́ẹ̀ sì wá fún ní kankan yẹn ǹjẹ́ ẹ jẹ́ kí Oriyomi ó padà mọ̀. Ó yẹ kí ẹ jẹ́ kí ojú ọ̀bẹ ni pé ǹjẹ́ ẹ jẹ́ kí Oriyomi ó padà mọ̀ pé àwọn kiri yóò ṣe kankan. ẹ máa gbọ́ jẹ́rí Oriyomi gan ti rìbá látìgbà tí Àgbàlá tó ti fẹ́ sọ ti Oriyomi di ẹbí. ẹ má bínú màá pọ́ọ̀sì níbẹ̀ yẹn irọ́ ni Muyideen nípa ń bẹ̀ yẹn látijọ́ tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ mi ò rò bóyá Agbala Gabriel sọ̀rọ̀ nípa Oriyomi Hamzat mi ò rò bóyá ó sọ pé nǹkan báyìí ló ṣe tó ti fẹ́ sọ di ẹ̀bi lẹ́nu nǹkan tó ń sọ yìí o nígbà ńgbà tó Oriyomi tí Agbala Gabriel fẹ́ sọ ti Oriyomi Hamzat di ẹ̀bi Oriyomi Hamzat kọ́ fúnra òun ṣe bóun ló gbéra ẹ̀ fúnra rẹ̀ lọ bá Agbala Gabriel ní ìsìn wọn sọ pé torí pé Agbala Gabriel tó fẹ́ sọ di ẹ̀bi Oriyomi Hamzat ṣe kí ni ara súnmọ́ ìdí ẹ̀ ṣe àwọn tó oríṣiríṣi àwọn tó dẹ̀ fẹ́ sọ Oriyomi Hamzat lẹ́nu àwọn tó wà lórí TikTok ni torí mo rántí ìgbà náà yìí pé wọ́n fọ Oriyomi Hamzat gidi gan ni pé kí ló kan ìgbà kan àwo kan gbà náà torí Oriyomi Hamzat ń sọkún gbà náà ok now ẹ máa gbọ́ lọ kẹ tó wá máa gbọ́ lọ now ní ìsìn wọn sọ pé Agbala Gabriel òun ló fẹ́ fi tí ó fẹ́ sọ Oriyomi Hamzat lẹ́nu ṣe rí pé bọ̀bọ̀ yẹn ó dàbí kó síkì díẹ̀ dé ó nídìí kọ́kọ́ wò sàn in fact ó ní ìdẹ ẹja máa gbọ́ lọ. sọ torí Oriyomi di ẹbí lórí ọ̀rọ̀ mi ni Oriyomi fi wá. mélòó lára ẹ torí Ọlọ́run Oriyomi Hamzat ti ṣe kí ni ó ti jáwọ́. ṣé ìmọ̀dí tẹ́ kí n bẹ̀rù ẹrú bèrè báyìí ni pé ṣé ẹ mọ̀ pé nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ Oriyomi náà wà ń bẹ̀ Oriyomi náà sì mọ̀ pé ọ̀dọ̀ Ajigini lẹ́wà so kọ́rọ̀ wa tó di bá mi kílẹ̀ ò tó mọ́ ó yẹ kó Oriyomi náà mọ̀ sí pé ṣe ẹ̀ka fún bọ̀bọ̀ yìí ẹ̀ka wá fi jìyà lásán ẹ̀ka fi pawó lásán ṣé bí Oriyomi ṣe bá jà fẹ́tọ̀ ọmọnìyàn ló ń pera rẹ̀ ó yẹ kó Oriyomi ó yẹ kó lè tú di Ajigini síta pé Ajigini ò ṣe ẹ̀ka fọmọ yìí ó kàn fi wá fọ́lọ́wà sí ni o. ó ṣe gàn tó dọ̀ ni. mo wà pẹ̀lú yín ọ̀rọ̀ kèmí láàánì. ẹ máa gbọ́ èmi máa ń sọ nǹkan kan ṣé ń gbọ́ mi báyẹn sọ. àgbàlagbà kì í sọ̀rọ̀ bí èwe. Oriyomi bẹ́ẹ̀ ń wù yẹn ṣé ń gbọ́ mi báwọn. ọgbọ́n àgbà ló lò tó fi dọ́gbọ́n sá sẹ́yìn lórí ọ̀rọ̀ yìí. kò ní lè sọ̀rọ̀ Oriyomi Hamzat ò ní lè sọ̀rọ̀ torí pé ọ̀dọ̀ Ajigini tó wà ó wò pé ibẹ̀ yẹn máa wà òkè fún un so kò ní lè sọ̀rọ̀ kí lẹ fẹ́ kó sọ sí nígbà tó tún rí pé àwọn èèyàn kan tún ń drag òun ó rí pé àwọn followers òun àwọn fans òun ti ń drag òun lórí ọ̀rọ̀ yìí ẹ wá ní kó Oriyomi má sùn sẹ́yìn ṣèmẹ́yìn náà ń gbọ́ báyìí ẹ jẹ́ àjọ máa gbọ́ lọ nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ mo sọ ń gbà yẹn mo ní ṣe rí Muyideen ni ó sì máa padà tẹ́ bọ̀ lórí ọ̀rọ̀ yìí ni ipe gbogbo àwọn tó ń fún àwọn Ajigini nǹkan kan yẹn mo ní gbogbo wọn máa yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ ọ máa dáhùn nìkan dá mo sọ bẹ́ẹ̀ gbà náà ṣùgbọ́n tó ti wá ṣẹlẹ̀ yìí ẹ máa gbọ́ lọ. ó dọ́gbọ́n sá sẹ́yìn lórí ọ̀rọ̀ yìí. ó dọ́gbọ́n sá sẹ́yìn lórí ọ̀rọ̀ yìí. ọ̀dàlẹ̀ dáálé. ó dọ́gbọ́n sá sẹ́yìn lórí ọ̀rọ̀ yìí. torí pé tí ò bá dọ́gbọ́n sá sẹ́yìn ṣé ń gbọ́ mi bá ní ìsìn àwọn blọ́gà tí pásọ̀ yẹn ń kó owó fún ẹ̀rí ariwo mi làwọn blọ́gà yẹn ń pa. tó bá jẹ́ ikú Oriyomi ò dọ́gbọ́n tó bá jẹ́ ikú. ẹ má bínú dà pé ibi tí Muyideen wà yẹn ariwo mọ́tò wà ń bẹ̀ so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ó láwọn bloggers tí Agbala Gabriel ń kówó fún Agbala Gabriel fún anybody ní ṣíṣìn ṣe ń gbá èkó fún anybody
ipe kọ́ máa sọ̀rọ̀ òun àbí kọ́ máa ṣe gbá máa yẹn ò fẹ́ ní ṣé máa yẹn ráyè ni máa yẹn don't have time you don't have your time you man don't have your time at all ẹja máa gbọ́ lọ. Oríyọmí sẹ́yìn mi sẹ́ǹgbọ́n mi báwo. Ariwo Oríyọmí ni àwọn blọ́gà ọ̀gá máa pa. ṣé ń gbọ́. Ṣé ẹni gẹ́gẹ́ báyẹn? Ó yé mi. Ọgbọ́n àgbà ni Oríyọmí lò. Aláìmúrì báàsì. Ọgbọ́n múrì báàsì ni. Èmi ò dálẹ̀ bí o, kò sẹ́bi rẹ̀ bí ọ̀rọ̀ o. Bẹ́ẹ̀ni. Kò sẹ́bi rẹ̀ ń bẹ̀. Ṣùgbọ́n. Ọbẹ̀ jẹ́ kí pásítọ̀ yẹn ta epo sí aṣọ àlà owó mi. ṣètùgbò ó sì tún sọ̀rọ̀ náà. Ẹ máa mọ nítorí kí ni ti kẹ́bí kó mọ̀ ni pé kò bá wù mí kẹ́ ẹ jẹ́ kó mọ̀ torí ó yẹ kó nínú ìrànlọ́wọ́ tó òun náà ó lè ṣe lórí ẹ̀ torí pé lọ́kàn gbogbo àwọn èèyàn nísìnyí bí ẹni pa Ajigini ti kọ́lé fún yín ó ti ra mọ́tò fún yín ó ti ṣe bákan torí pé ṣọ́ọ̀bù pos ìpínlẹ̀ fún yín ní. nǹkan tó sọ ń bẹ̀ yẹn ni pé nǹkan tó Oriyomi Hamzat rò ní pé ó yẹ kí Ajigini ṣí ṣọ́ọ̀bù fún yín kán ti rajà sí ṣọ́ọ̀bù yín kán ti ṣe everything sí ṣọ́ọ̀bù yín torí ibẹ̀ yẹn ariwo yẹn pọ̀ ń bẹ̀ yẹn òun ni Ọlọ́run béèrè lọ́wọ́ Muyideen ẹ wo ọ̀rọ̀ sì kí síbẹ̀ o ẹ̀já máa gbọ́ lọ. 2 million àbí nǹkan kẹ́ fi bẹ̀rẹ̀. 2 million ó fi bẹ̀rẹ̀. Ajigini náà wá ní nǹkan kan sí. Bàbá ṣe rí ọ̀nà téèyàn tó lè gbàrà mí lọ́wọ́ báyìí ọ̀nà méjì ni. ọ̀nà rẹ̀ lọ́wọ́ ìṣá. Ṣé ń gbọ́ mi wá o? Ọ̀nà alákọ̀ọ́kọ́ ni wípé báńkì àkáǹtì mi èèyàn lè bá mi sẹ́ndì owó síbẹ̀. Ọ̀nà alákọ̀ọ́kọ́ náà. Ọ̀nà ẹlẹ́ẹ̀kejì wá ni wípé TikTok page mi. Ṣé ń gbọ́ mi báwo? Mo ń gbọ́. Torí ojoojúmọ́ ni mò ń ṣe prógráàmù lórí tó. ẹ wo ó lè rẹ́rìn ẹ̀rín ti kú gbogbo ẹnu mi. Muyideen ṣe ti gbọ́ bẹ́ẹ̀ ó ní ọ̀nà méjì lẹ lè gbà ran òun lọ́wọ́. ọ̀nà àkọ́kọ́ ni pé kẹ́ ẹ sẹ́ǹdì owó sínú àkáǹtì òun ẹni tó bá gbọ́ lọ́rọ̀ yẹn yé tẹ́yìn náà bá dẹ̀ sẹ́ǹdì owó ẹja kúfẹ̀ kan làmọ́lẹ̀ kò ní ìdẹ́ni tó bá gbọ́ tẹ́yìn náà bá dẹ̀ mọ̀ tẹ́yìn náà bá dẹ̀ rí náà yìí pé ṣọ́ọ̀bù tágbàlá Gabriel ṣe fún gbà náà ṣùgbọ́n fowó ẹ̀ ṣe kí ni ó fi ń fa gbànágbà náà ló fi ń ṣe oríṣiríṣi ni. now ó wá ní ìsinyìí o ọ̀nà méjì lẹ lè gbà ràn òun lọ́wọ́ o ìdá kẹ́ ẹ fóun lówó sínú àkáǹtì òun tàbí kẹ́ ẹ máa fọ́lọ̀ òun ní tíkítọ́ọ̀kì ó pàṣẹ fún yín ni o àbí kò pàṣẹ fún yín ni o ẹ ṣáà ṣe kí ni ẹ ṣáà make sure pé ẹ fọ́lọ̀ rẹ̀ ní tíkítọ́ọ̀kì ọ̀nà méjì yẹn nìyẹn ọ̀nà alákọ̀ọ́kọ́ kí wọ́n padà síbẹ̀ yìí pé kẹ́ ẹ fóun lówó sínú àkáǹtì òun ẹjọ́ ṣó ṣiṣẹ́ owó sẹ́nìbọ̀dì lọ́wọ́ ni ní ìgbà tí wọ́n ń dáwó fún tó ń ṣe everything fún tó ṣe wedding tó ṣe gbogbo ẹ̀ wọ́n dáwó ṣọ́ọ̀bù fún everything fún ẹ ò ṣiṣẹ́ sí wọn lọ́wọ́ at the end of the day kí ló padà ṣe ó máa padà fi ibi sólóore mà ní. náà ó wá ń sọ nísìnyí pé Ajigini gan ti yọ ṣọ́ọ̀kì ó ní Oriyomi Hamzat gan ti ara sún sẹ́yìn ẹni ẹlẹ́ni ti ara lọ́gbọ́n àgbò ti sún sẹ́yìn náà kán wá ràn ẹ́ lọ́wọ́ again ló ṣe ń sọ ẹ rí i pé there is something inside that Muyideen brain ni ọpọlọ rẹ̀ ó dà ń pé nǹkan kan wà lórí it's like owó yìí náà ni ṣé o ṣiṣẹ́ sáwọn lẹ́ni lówó lọ o ṣiṣẹ́ owó sí wọn lọ́wọ́ ńgbà náà tí wọ́n kọ́kọ́ ń kọ́lé fún ẹni wọn ní kán ràn ẹ́ lọ́wọ́ tán bá lówó tán fẹ́ fi ràn ẹ́ lọ́wọ́ o kí wọ́n fọ́lò rẹ̀ ní tíkítọ́ọ̀kì ó mà ṣe o ẹja máa gbọ́ lọ. Tóòkì mi báyìí. Ok. Ṣé ń gbọ́ mi báyìí ní ìsìn? Ẹ tí ò bá ti ràn mí lọ́wọ́ láti bá mi sẹ́ndì owó sí báńkì àkáǹtì mi. Ṣé ń gbọ́ báyìí? Ẹni yẹn ń láti ràn mí lọ́wọ́ láti. ó pàṣẹ fún yín ni o. Lórí TikTok. Prógrámù TikTok. Muyideen ń pàṣẹ fún yín ni o ó ní ẹjẹ́ bá yín interpret ok Muyideen ní
ẹni tí ò bá ti lè ran òun lọ́wọ́ láti fún òun lówó sínú àkáǹtì òun kí wọ́n ran òun lọ́wọ́ kí wọ́n máa fún òun ní gift ní ẹ má bínú omi yọ lójú mi rí ni pé kí wọ́n máa fún òun ní gift ní TikTok ẹ lè bó láyàn fún Muyideen náà kẹ ẹ bó láyàn àtàwọn oríṣiríṣi expensive wọn tó wà nínú TikTok yẹn kẹ ẹ bó fún nǹkan tó ń sọ fún yín tó ń pa láṣẹ fún yín nísìnyí nìyẹn ẹ já máa gbó lọ. Okay. So lẹ́yìn yẹn jẹ́ ń gbọ́ mi báyẹn ká a bá tó ń sọ wípé adọ́fẹ́ máa jà fún ẹ̀gbọ́n kan lọ́wọ́ àwọn kan àbí pé a fẹ́ máa ẹgẹ́ tí a fẹ́ máa mẹ́nu lọ síbi ọ̀rọ̀ tó ti kú igbó kú egbè kan ọ̀rọ̀ tó ti kú igbó kú egbè lọ́rọ̀ tó wà láàrin. Muyideen nísìn káṣá conclude pé Muyideen ti ń padà tọrọ owó Muyideen ti ń ṣe kí ni ó ti ń padà tọrọ owó ló bá tán it is well ọlọ́gbọ́n ni ọ̀rọ̀ wa ṣe kí ni ọlọ́gbọ́n ló máa yé ẹja lọ. èmi ò sọ̀rọ̀ pásítọ̀ èmi ò tẹ̀ sọ̀rọ̀ pásítọ̀ ìsọ̀rọ̀ pásítọ̀ ọ̀rọ̀ pásítọ̀ kò lè mi sọ kò ní tó kẹ́ mi pẹ̀lú pásítọ̀ ṣé àgbọ̀ èmi ọ̀rọ̀ pásítọ̀ kò lè kẹ́ mi láì. báwo èèyàn ó ṣe ìrànlọ́wọ́ ọ̀tọ̀dọ̀ ṣe ti pọ̀ ènìyàn. ṣé ẹ mọ bàbá ẹ má bínú pé wọ́n máa wò dèjà gbọ́ tán ẹ máa gbọ́ tán. ìrànlọ́wọ́ ti pin lọ́dọ̀ Àgbàlá Gabriel nìyẹn ṣùgbọ́n nǹkan tó sọ nìyẹn ipe bí ìrànlọ́wọ́ mi ṣe máa dìde òun lòun ṣe kí ni òun lòun ń retí. now ẹ jẹ́ ká gbọ́ àwọn tó bá ní làákàyè tí wọ́n bá ní òye wọ́n wò pé ìgbà tí wọ́n ràn ẹ́ lọ́wọ́ níjọ́ kìíní àná kí ló fi san fún wọn. now ó tún wá expect ipe kí àwọn ẹlòmíì kan tún wá ràn ẹ́ lọ́wọ́ so that at the end of the day again wàá tún ṣe kí ni wàá tún fi ibi san fún wọn. ṣe rí ní ilé ayé yìí opportunity come but once lẹ́ẹ̀kan ní when you miss it forever. Nígbà tó ti rẹ́ni tó máa ràn ẹ́ lọ́wọ́ tó ti fi ibi só lóore now you are still expecting another person to stand up and come and ràn ẹ́ lọ́wọ́ again. Anyway àwọn ìyá wa ojú àánú àbáwọn ìyá olójú àánú kan ṣì wà náà wọ́n á ràn lọ́wọ́. Ẹ máa gbọ́ o nǹkan tó ṣẹlẹ̀ sí POS ẹ máa gbọ́. ohun tẹ́mi sọ ni pé ọ̀rọ̀ pásítọ̀ kàn mí kò sí kẹ́kọ̀ọ́ lọ́rọ̀ pásítọ̀ àti kò lọ ṣàpà yẹn ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ọ̀nà lọ́wọ́ làwà dúró lé lórí báyìí àbí kò sọ yẹn. àbí ó tún wá fẹ́ bẹ̀rẹ̀ jẹ́ ni pé gbogbo èèyàn gbogbo ayé àwọn Ajigini wọ́n ti jẹ́ kí gbogbo ayé ó gbọ́ pé àwọn ti rẹ̀yìn lọ́wọ́ àwọn ṣọ́ọ̀bù àwọn ti gbá kan àwọn ti ṣàwó kan. ṣé ẹ mọ̀ pé tí abáfẹ́ sọ fún tí ìbáwọ̀ sáwọn ìpéyà ẹ̀dí bọ́ọ̀lù àti rẹ̀ lọ́wọ́ ètò ìgbà ayé wò ní péyà ẹni tí wọ́n ti ṣọ́ọ̀bù fún. ẹ má bínú ká máa ṣàlàyé lórí ẹ̀ wọ́n ní Ajigini nǹkan tí gbogbo ayé ń ròyìn pé Ajigini ló ṣí ṣọ́ọ̀bù fún Muyideen wá sọ nísìnyí pé Ajigini ò ṣe kí ni kò ṣe nǹkan kan fún òun ẹja máa gbọ́ lọ. látijọ́ tí mo ti fura pé wọn ò lè ṣe kankan fún mi lèmi ti sápò ní ike wọn tí ń lọ ní ike wọn mọ́. ìwọ̀n ajé onídàgbàlagbà kó àwọn lọ lé ike. mo dá wà lórí ọwọ́ mi ní báyìí. ṣé pé kẹsàn án lè sọ bíbí ọ̀sán. kẹsàn àwọn wọn ti sọ̀kò fún mi o. kẹsàn àwọn ni wọ́n ti sọ̀kò. wọ́n ní Ajigini kọ́ ló ṣí ṣọ́ọ̀bù POS fún Muyideen ni o. ó yá bàbá èmi bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kan ó lè wá ní Ajigini wá sí gangan fún yín báyìí. ẹ̀yin ìgbà wo ń ti yín yàrí tẹ́lẹ̀ má tó sẹ́yìn lóore kẹ́ ń gbọ́ bá mi sẹ́ ẹni tó la ọ̀nà bẹ́ẹ̀ sì máa jẹ̀rí mo téèyàn máa rí náà rí lò tó lànà rẹ̀ tó yàn. òun lẹni tó ṣe náà lóore òun l'Àgbàlá Gabriel ó lànà jíjẹ múmu fún ẹ ó ṣe gbogbo ẹ fún ẹ ilé tó kọ́ fún ẹ ẹlòmíì ń gbàdúrà kóun kọ́ irú ẹ kò rí kọ́ ṣùgbọ́n ẹni tó lànà fún ẹ ó ṣe kí ni ó padà fi ibi sùn you are still expecting another person to come and raise you up again ẹ jẹ́ àmà gbọ́ lọ. tó lànà bí o
sì mọ rí náà bí fún bẹ́ẹ̀ ni ẹgbẹ́ mọ̀ pé ó ṣe èèyàn lóore. ìyẹn tó ṣe é lóore ó tún fi bí sú. táwọn ń dẹ́wò yẹn Ajigini àkó gbogbo yẹn bí ìgbà tí èèyàn ń bí wasting of time ni. bí ìgbà tó fẹ́ máa fi wọ́n náà ti jẹ. nígbà tó fẹ́ máa fi yẹn ìyẹn nígbà tó máa kó wọ gángan. ọ̀nà àlùjọ náà wọ́n fẹ́ láàlẹ́ ọ̀nà àlùjọ náà ni. wọ́n fẹ́ la ọ̀nà àlùjọ náà lẹ̀. tẹ bá wọ́n tẹ fẹ́ kọ́ kéwú tẹ fẹ́ fún kéwú tẹ fún lẹ́kọ̀ọ́ kéwú. ẹlẹ́kọ̀ọ́ àwọn kéèké náà kákàlàkà lẹ́mọ̀ kọ́lẹ́kọ̀ọ́ kéwú irú ìmúnilẹ́rú wo ni. kò yé mi o. táwọn ẹgbẹ́ kò kéwú ẹlẹ́kọ̀ọ́ àwọn kéèké tí wọ́n ti gùn tí wọ́n ti yọ lólobó ẹ máa fún wọn kéwú sákàlàkà lẹ́kọ̀ọ́ kéwú. bẹ́ẹ̀ ni àbí. ẹni tó ti ní responsibility. àbí. báà ní kó a máa tẹ̀lé ọkọ̀ máa kéwú ọ̀lẹ́ tẹ̀lé àfáà ni. In fact ẹ̀rí bó ṣe kí ni ó lágbára gan ni àwọn Ajigini tán rò bóyá àwọn náà ṣí POS fún Muyideen wọn láwọn kọ́ o Oriyomi Hamzat náà ti ṣe kí ni Oriyomi Hamzat náà ti sún sẹ́yìn ó mà ṣe o ọmọ tí ò bá gbọ́n náà àwọn kan náà ló máa kọ́ lẹ́kọ̀ọ́ náà nísìnyí Muyideen one on his own ló wà báyìí no help nothing mo sọ pé bóyá yàrá kan yẹn náà ló ṣì máa gbé ìwọ tó fòdìdí rúmà pálọ̀ lẹ̀ tó lọ ń gbé yàrá kan tó wá ló tẹ́ ọ lọ́rùn tí ìbá ṣe pé wọ́n ní fúláàtì ló fi lẹ̀ now tó wá lọ ń gbé yàrá kan tí ìbá ṣe pé àwọn ayé máa kẹ́ ni wò ó ni Muyideen bá padà lọ sí ibi ilé yẹn because situation tí Muyideen wà ju bó ṣe ń sọ̀rọ̀ ní ìṣẹ́ mọ̀ pé Muyideen need help ta ló wá fẹ́ help Muyideen ìwọ tán ti gbé sí gbogbo ayé tán ti help ẹjọ́ kìíní àná owó àrùbọ̀ yẹn tún máa dìde again ojú ló gbà tì tí ò lè padà síbẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé Muyideen fẹ́ lo làákàyè kó pa ìtújú tì kó sọ the main thing ọ̀rọ̀ kó jẹ́ kí ni kó padà sọ́dọ̀ ìyàwó ẹ̀ kó jọ máa gbé lálàáfíà kò sí kì í múyàn sí téèyàn bá ṣubú èèyàn máa ń dìde ni ìgbà tó ti di tó ní TikTok every time ní ìsinyìí ló dẹ̀ ń jókòó sí in fact ó dà ń pé POS yẹn ẹ̀rí pé ẹ̀rí ń bẹ̀ mọ́ TikTok ló dẹ̀ ń jókòó sí 24/7 every day ló fi ń jókòó sí TikTok báyìí nìsín every day kí ló yẹ kó ṣe bó yẹ kó padà sọ́dọ̀ ìyàwó ẹ̀ ni àbí kó kí n má sọ pé ìyàwó ẹ̀ kó yẹ kó padà sínú ilé ẹ̀ kó padà sí ilé ẹ̀ kó bẹ̀ ìyàwó ẹ̀ kó bẹ̀ àwọn tó yẹ kó bẹ̀ tí ó bá dẹ̀ bẹ̀ wọ́n náà kó padà kó lo ìgbójú ọkùnrin kó padà sínú ilé ẹ̀ kó máa lo gbé láìfu ẹ̀ lọ ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ ni kó sọ̀rọ̀ kó pa ìtìjú tì kó mú ìwà ìgbéraga ìwà èmi nìkan ni mo lè sọ̀rọ̀ ìwà ìgbé ẹ tí bá ṣe gbá kan kìnìkan kó yọ kúrò kó pa ìtìjú mọ́ra kó padà sínú ilé ẹ̀ kí ìyà má bàa jẹ́ pé because tabaníkà sọ nobody tó máa ran Muyideen lọ́wọ́ mọ́ nobody tó máa irú nǹkan tí Agbala Gabriel ṣe fún Muyideen nobody tó máa ṣe fún Muyideen mọ́ tèmi wọn tó ṣe fún Muyideen gbogbo nǹkan ò tí ì le báyìí ní Nàìjíríà ní ìsìn gbogbo nǹkan ti wá le báyìí ní ìsìn ẹni tó jẹ́ pé ó máa wo pé òun máa sanwó school ọmọ òun máa ṣe pé òun máa ṣàwó lè máa ní kó wá fowó kan lẹ̀ fún ẹ that was then but now nobody want to help him again kó pàtìjú tì kó padà sínú ilé ẹ̀ ẹ ṣe.